أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. ثم الصلاة والسلام على رسوله الكريم مولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن اتبع بإحسان إلى يوم لا ينفع شيء إلا من أتى ربه بقلب سليم. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. Àwa ìsọ̀kù lọ́dún èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ ní orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run. Ìkẹ́ àtọlà kó máa bá ẹni tí fi ń lọ́lá jù nínú òjíṣẹ́ tí Ọlọ́run ọba rán wá sí ayé, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni bá tún tẹ̀lé pẹ̀lú dáadáa títí di ọjọ́ tó ṣe pé kinní kan ò ní ṣàǹfààní àyàfẹ́ ní bá wá dé bá Ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ tó sì lálàáfíà. Ọlọ́run sáàjì á dé bá Ọlọ́run ọba pẹ̀lú ọkàn tó mọ́ àti tó lálàáfíà. Ọlọ́run kó gbàdúrà wa, kó ṣàánú wa, kó yọ́nú sí wa láṣáájú ẹ̀dá tí jẹ́ Muhammad. Lẹ́yìn eléyìí, a kí gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa pé àlàáfíà Ọlọ́run orí adé ẹ̀jẹ̀ tán rẹ̀ kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa ní àyèkáyè tí a bá wà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ní a fẹ́ máa yànnàná ẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́, èyí tí a pe àkọlé rẹ̀ ní ta ni oníjàlábí. Eléyìí tí a sọ̀rọ̀ nípa rẹ̀ lásìkò yìí lábẹ́ rẹ̀ òun náà ni wípé ta ni àáfàá. Èyí tó sì fa sábàbí eléyìí náà ni wípé àwọn àáfàá náà ni à ń fi ọ̀rọ̀ jálàbí ti sí lọ́dọ̀ pé àwọn kan ni àáfàá oníjàlábí, àwọn kan ni àáfàá ẹ̀sìn. Ìdí nìyí tí a kọjá lọ wípé ta ni àáfàá. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, kí ni ìpìlẹ̀ orúkọ yìí? Orúkọ yìí kì í ṣe inú èdè Yorùbá ló ti jáde wá. Àyálò èdè kan ni láti inú èdè Lárúbáwá, nítorí pé Islam òun náà ni ẹ̀sìn tó kọ́kọ́ wọ ilẹ̀ wa ní ilẹ̀ aláwọ̀ dúdú níbí, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Orúkọ yìí wá jẹ́ nǹkan tí a ti mọ̀ mọ́ ẹ̀sìn láti ìpìlẹ̀, ló fi jẹ́ wípé òun náà ni ó gbajúmọ̀ tí à ń lò fún àwọn tó bá gbé sí Ọlọ́run ọba dání nínú Islam. Kí ni ìpìlẹ̀ rẹ̀? Ìgbà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tó papòdà, ẹni tó kọ́kọ́ bọ́ sí orí ipò láti máa darí ètò ẹ̀sìn Islam nígbà náà, ẹni àkọ́kọ́ náà ni Abubakar, kó tó kan Umaru, kó tó kan Usman, kó tó wá kan Aliyu. Àwọn yìí náà ni khalifa mẹ́rẹ̀ẹ̀rin tá à ń pè ní al-khulafa'u ar-rashidun. Nígbà tí ó bá sí ẹni tí ó ní iṣẹ́ yẹn ní ayé mọ́, ẹni tó bá rólé tó ń tẹ̀síwájú nípa iṣẹ́ rẹ̀ á máa pè ní khalifa. Nígbà míì tí bá wá ń túmọ̀ aṣojú, ẹni pé nígbà tí Ọlọ́run tó fẹ́ ṣẹ̀dá Ádámù, kì í ṣe pé bóyá Ọlọ́run fẹ́ kúrò láyé àbọ̀ fẹ́ papòdà, àmọ́ àwọn iṣẹ́ kan bẹ tó jẹ́ pé Ọlọ́run ti parí rẹ̀. Ẹni tí ó máa lọ tẹ̀síwájú lórí ilẹ̀ láti máa darí gbogbo tí Ọlọ́run bá dá, tí Ọlọ́run sì máa mójútó, òun náà la Ànábì Ádámù. Òun Ọlọ́run sọ fún àwọn màláíkà wípé mo fẹ́ fi khalifa sí orí ilẹ̀, ẹni pé tí Ọlọ́run máa ṣojú èmi Ọlọ́run lórí gbogbo àwọn nǹkan tí mo ṣẹ̀dá. Bákan náà, a tún máa túmọ̀ adelé nígbà tí ẹni tí ó ní iṣẹ́ ni tí kì í jẹ́ kó tí jáde kúrò láyé, ó sì ń bẹ bẹ́ẹ̀, kì í ṣe pé bóyá ó ti kú. Ṣùgbọ́n láàyè kọ̀ọ̀kan kó wá fi àwọn èèyàn kọ̀ọ̀kan ránṣẹ́ sáyè kọ̀ọ̀kan wípé ìwọ ló máa jẹ́ adelé mi níbí, ìwọ ló máa jẹ́ aṣojú mi níbí. Eléyìí náà ni tó gbajúmọ̀ láàrin àwọn oníṣúfí, tó jẹ́ wípé tí wọ́n bá dá ọmọ lẹ́kọ̀ọ́ tán dáadáa nípa ìlànà Islam dáadáa tán, tó bá fi ẹnìkan ránṣẹ́ sáyè kan wípé ìwọ máa bẹ níbí, máa jẹ́ ẹni tí ó máa ṣojú mi níbí, àbí máa jẹ́ ẹni tí ó máa jẹ́ adelé mi, wọ́n máa pè é ní khalifa. Wọ́n tí mo fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ náà ní pé ìtumọ̀ khalifa náà ni àrólé, adelé,
tàbí aṣojú. Orúkọ yìí, àwọn tí wọ́n orúkọ yìí ṣẹ́kù láti máa lò lọ́dọ̀ wọn náà ni àwọn tí wọ́n bá jẹ́ Súfí tá mọ̀ pé wọ́n ń ṣe tọ̀ríkọ̀. Àwọn náà kù tí wọ́n sábà ń lo gbólóhùn yìí sí ibi tí wọ́n bá fi èèyàn sí pé wọ́n máa mójútó ààyè yìí. Ìdí tó fi á jẹ́ pé orúkọ yìí ó gbajúmọ̀ ní ìlú ọ̀dọ̀ wa ń bí báyìí, pàápàá jùlọ àwa aláwọ̀ dúdú, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá, ni wípé àwọn tí wọ́n jẹ́ onítọ̀ríkọ̀ wọ̀nyí, alùsùfì yìí, àwọn náà lẹni tó kọ́kọ́ la igbó wá tí wọ́n mú ìsìláàmù wọ ilẹ̀ West Africa níbí báyìí, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Khalifa náà ni wọ́n ń tẹ̀ mọ́ lára. Khalifa yìí òun náà ló yí padà lábẹ́ ahọ́n èdè Yorùbá tó di àlùfáà. Òun náà ló tún sún síwájú tó fi di wípé à ń pè ní àáfàá. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo ilẹ̀ tó bá ti jẹ́ wípé àwọn onítọ̀ríkọ̀, àwọn onímọ̀ Súfí tó jẹ́ pé àwọn náà ni wọ́n kọ́kọ́ mú ìsìláàmù wọbẹ̀, ọ̀dọ̀ wọn lẹ́ẹ̀tì máa gbọ́ tí wọ́n máa pe àwọn tó bá gbé ẹ̀sìn dání, tí wọ́n máa pè wọ́n ní àlùfáà, gẹ́gẹ́ bí ìran Yorùbá, gẹ́gẹ́ bí ìran Haúsá àti àwọn mìíràn tẹ́yìn náà ti mọ̀ wípé ohun tí wọ́n máa pe àwọn onímọ̀ ìsìláàmù lọ́dọ̀ wọn ni àlùfáà, ìpìlẹ̀ rẹ̀ ní Khalifa.